Àṣírí ikú tó pa gómìnà ìpínlẹ̀ Ondo Rotimi Akeredolu. Gómìnà ìpínlẹ̀ Ondo Rotimi Akeredolu ó jáde láyé o, ó gbèkúrò jẹ lọ́wọ́ ẹ̀bọra lẹ́ni ọmọ ọdún 67 years. Lẹ́yìn àìlera ọlọ́jọ́ pípẹ́ tó ti ń bá bàbá náà fínra lọ́jọ́ tó pẹ́. Ẹ jẹ́ kí n kọ́kọ́ kí wa pé a kú ọjọ́ mẹ́ta, a sì kú pọ̀pọ̀ ṣìnṣìn ọdún, a kú ìyèdún, ojú á máa rọ́dún o. Ọdọọdún làárọ̀ rógbó, ọdọọdún làárọ̀ mọ obì lórí àtẹ. Àti ríra wa lọ́dún yìí, á tún ríra wa lẹ́ẹ̀míì. Bá a ti ṣe ń ṣe pọ̀pọ̀ ṣìnṣìn ọdún ayẹyẹ Kérésìmesì tí gbogbo ìlú sì ń rọ́ tìkẹ̀tìkẹ̀ tí àwọn ènìyàn tí wọ́n ń dunnú lọ́tùn tí wọ́n ń dunnú lósì, ní ìròyìn bẹ́lẹ̀ kàṣàgbùà wípé gómìnà ìpínlẹ̀ Ondo Rotimi Akeredolu tí gbogbo èèyàn tún máa ń pè ní Àkẹ́tì, ó mà jáde láyé o. Akeredolu, ìyẹn gómìnà ìpínlẹ̀ Ondo Rotimi Akeredolu ló jáde láyé ní ọjọ́ Wednesday tó ń ṣe 27th of December 2023 níbi tí ó ti ń gba ìtọ́jú àìsàn ìpá tó ń ṣe nílùú Germany. Àìsàn ìpá ló ń bá bàbá náà fínra tí àwọn olóyìnbó ń pè ní prostate cancer. Òun la gbọ́ pé ó ń ṣe gómìnà ìpínlẹ̀ Ondo Rotimi Akeredolu. Ó dẹ̀ jẹ́ ẹni tó ti ń bá bàbá náà wọ̀yá àjà tó ti ń bá a fínra lábẹ́ aṣọ tipẹ́tipẹ́. Ẹ̀yin olólùfẹ́ mi lórí ìkànnì yìí, tẹ́lẹ̀ yìí bá ń jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́ ń darapọ̀ mọ́ mi lórí ìkànnì yìí, ẹ jọ̀ọ́ ẹ bá mi tẹ subscribe button, kẹ́ ẹ dẹ̀ comment, kẹ́ ẹ like, kẹ́ ẹ tún share fídíò yìí fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olólùfẹ́ mi pàtàkì tẹ́ ẹ jẹ́ return subscriber. Adúpẹ́ o, ẹ ṣé, adúpẹ́, a kí yín, a yìn yín lọ́gọ ẹnu. Ẹ mà ní rohun gbé sọnù bí ò ṣe bí ọmọ, a kí yín gidigidi. Àìsàn ìpá yìí, òun la gbọ́ pé ó so mọ́ gómìnà ìpínlẹ̀ Ondo Akeredolu lódò abẹ́ tó sì ń bá a fínra tó ń bá a wọ̀yá àjà. Ṣùgbọ́n gbogbo ìgbìyànjú àti ìlàkàkà wípé kí wọ́n rógun ìpá yìí ṣẹ́, bó tilẹ̀ jẹ́ wípé gómìnà Akeredolu ó jẹ́ ẹni tó ní akitiyan tó sì ní akíkanjú tó tún ní owó lọ́wọ́. Òkè òkun ni wọ́n gbé lọ láti lọ ṣiṣẹ́ abẹ ìpá yìí. Ṣùgbọ́n gbogbo ìgbìyànjú láti rí wípé wọ́n ṣẹ́gun àìsàn prostate cancer tó ń yọ gómìnà ìpínlẹ̀ Ondo lẹ́nu, pàbó ni gbogbo ẹ̀ já sí. Ṣèbẹ́yìn náà mọ̀ pé gbogbo wa náà la mọ̀ pé àìsàn lásán nìkan lèèyàn máa ń rí wò, kò sẹ́ni tó rí tọlọ́jọ́ ṣe. Ẹ jẹ́ kí n tún rán wa létí fún gbogbo ẹ̀yin olólùfẹ́ mi àti ẹ̀yin returning subscribers. Ẹ má gbàgbé láti tẹ subscribe button, kẹ́ ẹ dẹ̀ comment sábẹ́ comment section fídíò yìí. Ẹ ṣé. Ọmọ ìpínlẹ̀ Ondo gangan òun ni Rotimi Akeredolu ń ṣe pàápàá, bó ti jẹ́ wípé wọ́n bí gómìnà Akeredolu tí gbogbo àwọn olólùfẹ́ àti gbogbo àwọn ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n ń pè ní Àkẹ́tì, wọ́n bí sí ìlú Ondo gangan ni wọ́n bí sí. Wọ́n bí sí Ondo ní ìpínlẹ̀ Ọ̀wọ̀ ní ọdún 1956, ìyẹn 21st of July 1956 ní ìlú Ọ̀wọ̀, Ondo State, ní agboolé bàbá kan tí wọ́n ń pè ní Reverend J.O. Ọlá Akeredolu of Igboluese Odo Government Area of Ondo State. Níbẹ̀ gangan ni wọ́n bí gómìnà Rotimi Akeredolu sí.
Akeredolu sì bẹ̀rẹ̀ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ rẹ̀ ní government school tó wà lọ́wọ́ kó tó di pé ó ta kọ́ṣọ́ sí college school ní 1968 nílùú Àkúrẹ́ bákan náà. Ṣùgbọ́n nígbà tí ó di ọdún 1969, Akeredolu tẹ̀síwájú. Ó tẹ̀síwájú lọ sí ìlú Ìbàdàn, ìyẹn ní Loyola College, Ìbàdàn, láti parí secondary school ẹ̀. Bẹ́ẹ̀ ni, kó tó di pé ó tún wá tẹ̀síwájú lọ sí Comprehensive High School Ayétòrò fún Higher Secondary School Certificate. Gomina Akeredolu tí ń ṣe gómìnà ìpínlẹ̀ Ondo kàwé gidigidi lọ́pọ̀lọpọ̀ tó sì gba ọ̀pọ̀lọpọ̀ oyè, ṣùgbọ́n ká ṣẹnu ní rébété ká sì mẹ́nuba díẹ̀ nínú àwọn ìwé tó kà. Gómìnà Akeredolu kàwé tó sì kẹ́kọ̀ọ́ gboyè ìmọ̀ nínú ìmọ̀ òfin tó gba LLB degree ní University of Ife, now Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University, lọ́dún 1977. Akeredolu tún jẹ́ a senior advocate of Nigeria tí ń ṣe SAN. Ó tún jẹ́ ex-president of the Nigeria Bar Association tí wọ́n ń pè ní NBA and ex-attorney general of Ondo State. Ó dẹ̀ tún wá ní àǹfààní láti ṣe gómìnà ìpínlẹ̀ Ondo bákan náà lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀. Ṣé ẹ rí i wípé kinní ọ̀hún ó gbẹnu tán dáadáa. Commissioner fún Information and Orientation, ìyẹn arábìnrin Bámidélé Adémọ́lá Ọlátẹ́jú, ló kéde ikú gómìnà Olúwarótìmí ìyẹn Akérédolú nínú ọ̀rọ̀ ẹ̀ kan tó fi léde tó ní Mr. Governor peacefully departed from this world in the early hours of today, Wednesday, December 27, 2023. Ìyẹn ni pé ó ní gómìnà ìpínlẹ̀ Ondo ó jáde láyé wọ́ọ́rọ́wọ́ ní ọjọ́ Wednesday, December 27 lọ́dún 2023 tá a wà nínú ẹ̀ yìí. Kọ́lọ́hun má fi kú tó yáwọ́ pa gbogbo wa ni. Gómìnà Akérédolú ní ìròyìn ti gbé jáde wípé ó ti ṣe gudugudu méje tòun yààyà mẹ́fà tó sì ṣiṣẹ́ takuntakun láti rí i dájú wípé ìlọsíwájú tó gbópọn tó lọ́ọ̀rìn ó bá ìpínlẹ̀ Ondo àti gbogbo agbègbè ẹ̀ ní gbogbo àsìkò tó jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Ondo náà. A tún rí i gbọ́ nínú ìròyìn wípé àtẹrú àtọmọ ní ìpínlẹ̀ Ondo ni wọ́n nífẹ̀ẹ́ gómìnà ìpínlẹ̀ Ondo tí ń ṣe Olúwarótìmí Akérédolú, gẹ́gẹ́ bó ti jẹ́ wípé ó jẹ́ alákíkanjú, olóòótọ́ ènìyàn tó sì nífẹ̀ẹ́ ìlú ẹ̀ àti gbogbo àwọn ìlú ẹ̀. Rótìmí Akérédolú, àkétì sùnre o, má jọ̀kàn má jèkòló, ohun tí wọ́n bá ń jẹ lájùlé ọ̀run òun ni kó o máa bá wọn jẹ. Lẹ́ẹ̀kan sí, ẹ má gbàgbé láti tẹ subscribe button, kẹ́ ẹ comment sí under comment section fídíò yìí wípé rest in peace fún gómìnà wa Olúwarótìmí Àkẹ́tì Akérédolú, wípé kó sùn re.